gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ kíní yìí géèmù ló fi ń gbá fúnra wọn nígbà tí inú news kan tí mo gbọ́ sí máa play news yẹn fi pé wọ́n ní kí ló pẹ́ nígbà tí Dangote tí Buhari wà ń bẹ̀ Dangote kò fún Tinubu backup Buhari ló support ìsìn yìí ó wá need help Lagos State àwọn èèyàn Tinubu wá ń bá fà èmi ò believe yẹn o tó bá yẹ pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ni ẹ stop ẹ o ẹ ti ń fìyà jẹ àwọn èèyàn o torí wọ́n ní báyìí sìn yìí NNPC ó ń bá Dangote fa wàhálà torí ọmọ pé Dangote ti kọ́ rìfáínárì sí Nàìjíríà ibi tó ti ń fọpo ó ti kọ́ sí Nàìjíríà so nísìnyí báyìí sìnyí definitely tí Dangote nǹkan tó bá mú Dangote máa fọ epo wa kò lè ta fún wa lọ́wọ́n náà kí ló fẹ́ ní kó ṣẹlẹ̀ láti ibẹ̀ ọkọ ni pé Dangote máa ní láti ra property wa o lọ́wọ́ NNPC oh my God máa play news yẹn fún yọmọ Yorùbá ni kó máa gbọ́wọ́ yìí ó sábẹ̀ nǹkan tó yẹ pé àwa la ní Tinubu president wa kò láṣẹ lórí ẹ̀ direct ok ẹni tó tún jẹ́ ọmọ ilẹ̀ wa ó tún kọ́ rìfáínárì tó fẹ́ máa rà lọ́wọ́ ìjọba ẹ tún sọ pé èyí tẹ́ ń ta fún ará òkèèrè máa ta fún tí yẹn bá dẹ̀ wàá fọ epo ṣe gbogbo ẹ̀ owó gbígbé owó fífọ̀ epo ẹ̀ máa wọ́n ju epo àwọn NNPC lọ epo ẹ̀ máa wọ́n ju epo àwọn èèyàn lọ a máa pẹ́ epo Dangote ló máa wọ́n jù ṣá in short ibi tó lọ gé bọ̀bọ̀ yẹn sí nìyẹn kí ló dé ẹjọ́ ẹ lọ follow ẹni yìí mi ò tiẹ̀ mọ̀ ẹ gbọ́ mi ò mọ̀ ẹ follow ẹni yìí King Ọlá nǹkan ẹ lọ ẹ náà máa play ẹ máa repost ẹ máa post máa ṣe fídíò máa repost TikTok lẹ́ẹ̀ máa ti rí ṣá ẹ lọ gbọ́ irú game tó ń gbá fúnra wọn lẹ́dẹ̀ ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò mo ti sọ ẹjọ́ náà torí ìgbà tí mo gbọ́ mo ti sọ pé nǹkan wá káre Fẹlá Oníkúlápó Kútì tó ní human right na my property you can't dash me my property you can't lè dash me property mi now but ẹ ti yọ kó ń bẹ nǹkan ti wà ẹ tún fi ní wá lára kí ló dé ẹni sùúrù kí lẹ máa ń rò tẹ bá sùn tẹ sùn lálẹ́ tẹ dẹ̀ mọ̀ pé ẹ fi àwọn èèyàn kan sínú lílo ìpayín kéke ẹkún òṣè ẹ dẹ̀ sùn ẹ̀yin dẹ̀ gbádùn kí lẹ máa ń fọkàn yín rò mo fẹ́ mọ̀ kí lẹ máa ń fẹkàn yín rò àbí ìwọ tó mú èèyàn tó tì mọ́lé o fún lóúnjẹ o fún lómi ìwọ dẹ̀ sùn ọkàn yẹn dẹ̀ balẹ̀ o ní conscience ni ẹ̀yin ìjọba ẹ̀mí báwo ni màá sọ náà nẹ́ẹ̀rí ọkàn ni àbí ní ẹ̀rí ọkàn ni ẹ̀dẹ̀ máa sùn ẹ̀dẹ̀ máa fẹlá nínú ọlá nínú nẹ́ẹ̀rí ọkàn ni ẹ̀dẹ̀ ń fi ara ní àwọn aráàlú lójoojúmọ́ kí ló dé ẹjọ́ náà gbogbo ẹ̀ celebrity náà gbogbo ẹ̀ torí pé ẹ fẹ́ kọ́ wá mú yín ẹ fẹ́ sọ̀rọ̀ wọn ò ní ìjọba kọ́ lẹ́ máa bá fà ẹ máa bá ìjọba fà Tinubu ò lè gọ̀gọ̀gọ̀gọ̀ kó máa wo ìran wa kí ìran ẹ̀ kí bí máa pa wá kí ìyà máa jẹ wá àlàyé yóò lọ́wọ́ sí ẹ̀yin tẹ́lẹ̀ mọ́ pẹ́ lè ràn lọ́wọ́ ẹ̀ lè ràn ìjọba ẹ̀ lọ́wọ́ ẹ̀ ràn lọ́wọ́ ẹ má wọn pé tíjà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ ká parí ẹ̀ ta ló rántí wọ́n ṣe pa Ìdí Àmì Gaddafi olótìtọ́ ìlú òun ló ṣìkà lú o ọmọ Yorùbá tó ní ọgbọ́n olótìtọ́ ìlú òun ló ṣìkà lú o Tinubu tẹ́ bá máa rán ìpè yín ẹ má rán sí Tinubu o Tinubu kọ́ ló ń da Nàìjíríà rú o àwọn tó ń da Nàìjíríà rú ẹjọ́ ń gbé ẹjọ́ ń mu ni Yorùbá ní kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà àwọn tó ń ṣe Tinubu gbọ́dọ̀ wà nínú àsọ̀rọ̀ kìíyẹn ni àwọn kan tó ti kọ́kọ́ débẹ̀ wọ́n ti ta Nàìjíríà láti pín mọ́ àwọn lọ́wọ́ pẹ̀lú ìwé àṣẹ ìwé òfin tẹ́ ń lò yìí ẹ ti fòfin múra yín ìwé òfin ni ìwé ọ ti tọwọ́ bọ̀ wé àwa lókùtọ̀ ẹ̀ ti ta díẹ̀ lókù gan tẹ̀wọ́ tẹ̀ ń tán yáwó China yẹn ẹ̀kọ́ máa gbójú ọkọ̀ pé ọkọ̀ máa ní gbogbo Lagos State China lóní Abẹ́òkúta China ó máa yà yín lẹ́nu tẹ́ pé àwọn ọlọ́wọ́ máa yan gómìnà léyìn lórí ní nǹkan tẹ́ ń bá bọ̀ yìí àwọn ọlọ́wọ́ máa yan gómìnà léyìn lórí àwọn ọlọ́wọ́ máa ọlọ́gbọ́n tó ní ọgbọ́n ló lè understand nǹkan tí mo sọ yìí o mo fẹ́ lo ẹ̀bùn problem tẹ́ wá ní tí mo tó wọ pé ilé tẹ́ ń sá lọ ibi tẹ́ ń sá lọ táwọn pípì bá gba ilé ẹgbọ́ tó bá gba ilé yín tán láàbùrọ̀dọ̀ máa lé yín wálé
ẹ bá tún wá padà di àlejò nínú ilé yín ta ló mọ̀. Mo sọ fún yín pé bẹ́ẹ̀ wà ń ṣe mọ̀ pé òyìnbó àwọn òyìnbó yìí ó wà ń bíbà ọmọ òyìnbó yìí òyìnbó ti rán ọmọ Nàìjíríà lẹ́wọ̀n nínú ìlú ẹ̀, ó ti ní kó lọ pa ọmọ ìlú ẹ̀ rí nítorí àṣẹ, nítorí agbára, nítorí owó. Ta ló mọ̀ like òyìnbó náà máa ń test agbára o, bẹ́ẹ̀ ṣe gbé wọn nìyẹn. Tí wà tí black bá ní ọ̀dà tó bá bá òyìnbó especially àwọn China yẹn tó ní owó tó ní ọrọ̀ sí ibà tó bá lọ bá ní problem tó bá sọ fún ẹ pé òun máa rún ẹ lẹ́wọ̀n fọmọ ẹ wọ́n máa pa ẹ lóòótọ́ lọ sọ yẹn nǹkan tó máa count charges tó máa kà sí ẹlẹ́sẹ̀ torí owó ìwọ̀n wá àdẹ́pàrọ̀ wa fún àwọn pípù yìí. Òun náà ló tún ètùtù kí ló tẹ̀ ń ṣe báyìí náà ta ló ń gbọ́ nǹkan kí ló tẹ̀ ń ṣe báyìí gbogbo àwọn olówó tẹ́ bá lò ẹ lè gbádùn owó yín lé yín tẹ́ bá ti dé ìlú wọn. Kí ló tẹ̀ ṣe ṣèlú wọn bí ìlú kí ló tẹ̀ ṣe ṣèlú wọn bí ìlú wọn bí ti yín bí ti wọn àbí báwo ni máa sọ Yorùbá yẹn ẹni tó bá lówó tó fẹ́ ná owó ẹ̀ tó fẹ́ gbádùn owó ẹ̀ jù ó ní láti dé ibẹ̀ yẹn. Kí ló dé a lè dá ṣe nǹkan kan kò sí nǹkan tá a lè dá ṣe a lè dá ṣe síbí a lè dá ṣe gbogbo nǹkan pátá ọ̀hún import ẹ̀ ni ẹ lè empower àwọn tiwa aláyé ìdẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ ó fẹ́ ṣe ẹ̀fẹ́ kó ṣe ṣé fẹ́ kí yà jẹ Nàìjíríà ọmọ Yorùbá kú ṣé fẹ́ kí yà jẹ wá pẹ́kú Nàìjíríà ni kí ló ṣe yín náà ṣojú òtẹ̀yìn náà ni ẹ máa fẹ́ máa rìn ẹ máa lo bodyguard ẹ máa lo bouncer ẹ máa lo gbogbo ẹ lè dá jáde ṣé ìbáwọn pípín yẹn ṣe ń ṣe ni minister of kìnnìkan máa dá rìn president wọn convoy ilé ẹ̀ ń pọ̀ ẹ̀yin nìkan náà ni sì ibi 200 máa ti lọ́n wájú mẹ́jọ máa bá bọ̀ lẹ́yìn kí ló dé o ò lè dá sùn tó bá sùn gan àwọn ọlọ́pàá bọ́ ẹ máa dún tó máa ṣọ́ ìwà ẹ̀ ò da ìwà rẹ̀ kọ́ ló wù tó bá wù wà rẹ̀ wọ́n ní bí wọ́n bá ṣe ara kì yóò yá ọ bí kí ló ṣe yín náà ó máa fẹ́ sùn báyìí ọlọ́pàá tó máa wà lẹ́nu ọ̀nà ọ̀tọ̀ èyí tó máa wà lẹ́nu gate ọ̀tọ̀ àwọn tó ń ṣọ́ next street ọ̀tọ̀ àwọn kí ló dé kí ló ṣe sójà lè ní kí ló jí tí ìwọ bá ṣeré lọ sínú àdúgbò ẹ gbọ́ níkà má dé kẹ́nìbọ̀dì tẹ̀lé ẹ rìn láti àdúgbò ẹ dé street kẹta tó bá ní fọ́ orí ẹ dànù kí ló ṣe yín náà sójú òtí yín ni o dẹ̀ ní investment nílùú ìlú tó tó wà lọ ní investment yẹn tún dá ẹ mọ̀ ń bẹ̀ ó yá torí o ò lè kó mòpó ẹ o ò lè kó gbogbo àwọn kalaṣí yẹn o ò lè kó lọ sí abroad o máa kó o máa rìn tó bá wà nù store tí màtí bá pàdé nù store láàbroad àjọ máa wà nù store máa tó ní o ó ti yẹ kò ń ṣe bíbọ̀ ẹ̀dá máa ń ṣe pé kọlu store kan pa ọmọ gọ́vnà ọmọ kíní kan fẹ́ wọlé o mò ń bọ̀ mi ò tí ì dé.